دور النساء في دعوة النبي. Ipa tí àwọn obìnrin kó níbi ìpèpè sí Islam Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. إن دعوة النساء في دعوة دعوة عظيم. Dájúdájú ipa tí àwọn obìnrin kó níbi ìpèpè ẹ̀sìn Islam Ànábì wa Muhammad ipa tó ga ni. إذ أن المرأة أدعوه بنفسيات النساء من الرجال. Nítorí obìnrin tá a rí àwọn á mọ ìmú obìnrin wọn á mọ bí wọ́n ti mú obìnrin ju ọkùnrin ẹgbẹ́ wọn lọ. وبالتالي تستطيع الوصول إليهم بسهولة ويسر. Nítorí bí wọ́n ti máa gba àwọn nǹkan tí wọ́n gbà tí wọ́n ṣe mú obìnrin ẹgbẹ́ wọn yóò lápa lára obìnrin ẹgbẹ́ wọn ju kí ọkùnrin mú wọn lọ. ويكون عادة تقصير أنفع من تقصير الرجل إذا استخدمت الوسائل المعينة على ذلك. Nígbà tí wọ́n bá ti gba àwọn ọ̀nà tí ó pọ̀ tí ó tọ́ tí wọ́n bá ti gbà á fi mú obìnrin ẹgbẹ́ wọn wọ́n á lápa lára àwọn obìnrin ẹgbẹ́ wọn ju kí ọkùnrin mú wọn lọ. لقد حرص النساء على حضور مجالس العلم عند رسول الله. Dájúdájú ṣe rí àwọn obìnrin yìí nígbà ayé Ànábì wa Muhammad kí Ọlọ́run bá kẹ́ wọn. Àwọn obìnrin wọ́n á máa lọ sọ́dọ̀ Ànábì wa Muhammad pé káwọn fẹ́ wá gba ìmọ̀ káwọn wá kọ́ mímọ̀ wọ́n á máa ṣojú kòkòrò ẹ̀kọ́ nígbà tí wọ́n wà láyé Ànábì wa Muhammad. فلم يحسن أحدا بأضعين من رسول الله ولو كانوا أزواجهن. Bó tiẹ̀ ṣe pé àwọn ọkùnrin wọn fún wa láyè ń pé kí wọ́n déwájú Ànábì wa Muhammad àwọn ọkùnrin tí wọ́n ń sọ yìí àwọn náà ọkọ àwọn obìnrin yẹn ń lé ni o wọn àwa kí ń fún wa láyè kọ́ déwájú Ànábì wa Muhammad. ففي صحيح البخاري من حديث سيد الخدري رضي الله عنه. Nínú hadith sahih tí Al-Bukhari tí ó gbà wá tí a wá gbọ́ látẹnu Abu Sa'id ó sọ báyìí wípé. قالت نساء للنبي صلى الله عليه وسلم. Àwọn obìnrin wọn á lọ bá Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajé ìjẹ́tọ́ Ọlọ́run kó lọ bá Ànábì wa Muhammad náà. غلبنا عليك رجال فجعلنا يوما من نفسك. Àwọn ọkùnrin wọn ti jẹ gàba lórí wa wọn jẹ́ ká déwájú wa Ànábì wa Muhammad láti fi ìgbẹ́kọ̀. فوضعن يوما لك يوم فيه. Dákun Ànábì wa Muhammad fáwa náà lọ́jọ́ kan táwa náà fi máa gbẹ̀kọ́ táfi wá máa bá wa Ànábì wa Muhammad tó fi wá dá wa lẹ́kọ̀ọ́. فوضعن وأمرهن. Ànábì wa Muhammad wá fún wọn bẹ́ẹ̀ ó fún wọn lọ́jọ́ kan náà ó máa ń fún wọn ó máa ń ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ náà ó sì máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ó sì fún wọn láṣẹ. فكان فيما قال لهن. فكان فيما قال لهن. Ó wá ṣe wáàsí fún wọn ó máa ń ṣe wáàsí fún wọn ó wá fún wọn láṣẹ kan. ما منكن امرأة تقدم من ثلاثة من والدها. Àní rí nínú obìnrin o àfẹ́yí tó bá mọ́mọ mẹ́ta nínú ọmọ tó bí tó mú jáde ń pé kó lọ máa kẹ́kọ̀ọ́ Islam. إلا كان لا إجابة من نار. Àfi kó jẹ́ pé n tí ó ṣe yìí á jẹ́ gàgá fún tí ó mú kúrò nù náà. فقالت امرأة. Àwọn obìnrin wa béèrè lọ́dọ̀ Ànábì wa Muhammad ó ní tó bá jẹ́ pé ọmọ méjì làwọn mú síta ńkọ́. فقال واثنتين. Òun náà Ànábì wa Muhammad wá dá wọn lóhùn pé tó bá mọ́ ọmọ méjì náà yóò jẹ́ gàgá fún kòǹbì náà. أما عندهن في العلم فخير مثال له. أما عندهن في العلم فخير مثال له. Ẹ wá rí àpèjúwe èyí tó fi lọ́lá jù èyí tó fi dáa jù nínú àwọn obìnrin òun ni. السيدة عائشة رضي الله عنها. Sayyida Aisha tí í ṣe ìyàwó Ànábì wa Muhammad. يقول أبو موسى الأشعري رضي الله عنه. Abu Musa al-Ash'ari wọ́n sọ báyìí wípé. مبينا فضل في تعليم الصحابة. Sayyida wa Aisha yìí wọ́n máa ń kọ́ àwọn sọ̀hábà tí wọ́n bá ní nǹkan wọ́n máa ń kọ́ wọn ní hadith tí wọ́n bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. ما أشكال علينا أصحابا حديثك فسألنا عائشة إلا وجدنا عنده من علما. Kódà tí wọ́n bá tó bá jẹ́ pé hadith kan ó wà tí ó rú wọn lójú tí wọ́n mọ̀ kankan pa ẹ̀ tó bá déwájú Sayyida wa Aisha yóò kọ́ wọn pa hadith yẹn yóò tún mẹ́kọ̀ọ́ jáde fún wọn nù hadith náà. بل كانت عالمة بالشر والطريق والطيب. Ẹ̀rí Sayyida Aisha tá a sọ yìí kò ń ṣe kó nímọ̀ lásán ó ti ní ìmọ̀ níbi kí wọ́n máa kọrin níbi kí wọ́n máa níbi kí wọ́n tún máa sọ̀rọ̀ ìtàn Sayyida wa Aisha yìí wọ́n ní ìmọ̀ nípa gbogbo rẹ̀ bóò ló ti nímọ̀ náà òun náà múra rẹ̀ ó ṣera rẹ̀ lẹ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀ ó lọ kẹ́kọ̀ọ́ ó kọ́ ń ta ni eléyìí ló fi wá sọ fún wa wípé kí gbogbo àwọn ìyá wa ọmọ wọn tó jẹ́ obìnrin tí wọ́n bá ní sílé kí wọ́n máa fi ilẹ̀ sílẹ̀ o kó ti àwọn náà síta kí wọ́n lọ fi kẹ́kọ̀ọ́ eléyìí wá ní jẹ́ pé ẹ̀kọ́ lásán á tún jẹ́ gàgà fún wọn kúrò níbi iná. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
ẹ dákun ẹ jẹ́ agbélọ̀ tóbi pé Allahu Akbar. Allahu akbar. ẹ jẹ́ wáyé òun bá nàbọ̀ Muhammad kó lókè dáadáa. Sallallahu alayhi wa sallam.